Òní yìí ni 12 ọjọ́ kejìlá nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Bẹ́ẹ̀ ni nǹkan kan máa ṣẹlẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀kùn méjìlá kan máa ṣí tó o bá lè fi ìgbàgbọ́ ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí. Kí n tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tó ń wo fídíò mi, ó yá follow mi. Ọwọ́ rẹ tó fi tẹ like sí fídíò yìí tó fi share ẹ̀ lórúkọ Jésù, o ò ní fi gbé ọmọ rẹ sí. O ò ní fi ọwọ́ yẹn gbókù ọmọ sí láíláí lórúkọ Olúwa. Now, dúró ní ibì kan tí ẹnikẹ́ni ò lè disturb ẹ tàbí láti yọ ọ́ lẹ́nu. Bẹ́ẹ̀ ni wàá wá ka ẹsẹ̀ méjìlá síwájú. Bó o bá ṣe ń ka ẹsẹ̀ kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ni wàá máa sọ prayer point nǹkan tó o fẹ́, ilẹ̀kùn tó o fẹ́ kó ṣí fún ọ. Bóyá ilẹ̀kùn ire ni, bóyá ilẹ̀kùn ayọ̀ ni, máa kà á tó fi máa pé méjìlá. Ilẹ̀kùn ayọ̀, ilẹ̀kùn ire, ìbùkún tó yẹ kó ti ṣí fún ọ tí ò tíì ṣí. Tó o bá lè ṣàmì àdúrà yìí lórúkọ Jésù, ó yá kó lọ ṣí fún ọ, kó rí àánú gbà. Àmín.